Onítìrí ti jẹ́wọ́, onítìrí ti jẹ́wọ́, onítìrí ti jẹ́wọ́, onítìrí ti jẹ́wọ́, ẹ máa súnmọ́ bí kẹwàá gbọ́. Onítìrí ti jẹ́wọ́, 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 ẹ máa súnmọ́ bí kẹwàá gbọ́. Onítìrí ti jẹ́wọ́, onítìrí ti jẹ́wọ́, àṣírí onítìrí ti tú. Tí n bá sọ fún yín pé lọ́jú ẹni kìlọ̀ kéwú ẹ̀wà, ṣẹ́rí mo máa ń sọ kọ́kọ́ fáwọn èèyàn wa, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rí mi ní ìrí ẹni tí ó mọ̀ nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n inú mi dùn pé àwọn tó jẹ́ ọlọ́gbọ́n ayé tí mo bá ti ń sọ̀rọ̀ báyìí, àwọn ìyá àti bàbá mi tí Ọlọ́run fún ní ọgbọ́n tó fún ní ìmọ̀, kódà ẹlòmíì máa ń mú báyìí òun wọn ti bá ń sọ̀rọ̀. This is one of the day we have been waiting for. Àṣírí onítìrí wá tú láì raṣọ fìbò. Tí n bá sọ pé àṣírí ẹ̀ tú, ó tú for real. Bàbá mi Sunday Adébánjọ mo kí yín. Àṣírí onítìrí tú for real. Ẹ jọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní share program yìí. Ẹ máa share program yìí. Ẹ máa pín, ẹ máa pín, ẹ máa pín, ẹ máa pín. Mo ní voice note kan tí mo mú wá fún yín bí àṣírí onítìrí ṣe tú, bí àṣírí ẹ̀ ṣe tú tí ó bù. Gbogbo ẹ bá mi share show yìí. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ máa bá wa pín show yìí. Àṣírí ti tú. Bàbá mi Sunday Adébánjọ kò ní bàjẹ́ fún yín láéláé. Mo gbọ́ voice note yìí, ẹ̀rù Ọlọ́run bá mi. Ẹ̀rù Ọlọ́run bá mi. Ọdún mo mọ̀ pé gbogbo kì í ṣe ẹni téèyàn ń darí sọ, ṣùgbọ́n eléyìí tún ṣọ́ọ̀kì mi bákan. Májàsọ́lá, ẹkùn, bàbá Dámì, ìyá mi Mọ̀rúfàt, ọmọ Àyànlọ́lá, mo kí orúkọ là ń pọba ládé. Ẹ̀rù Ọlọ́run bá mi. Ẹni tí onítìrí wọn kó lọ máa parọ́ mọ́ Chief Sunday Igboho káàkiri, ó ti jẹ́wọ́ o. Kí ló tún yí mi lọ́wọ́ báyìí kiri Ọlọ́run? Kí ni wáìtì tuntun ti yí mi, ṣọ́ọ̀kì tún ti yí mi lọ́wọ́, ẹ má bínú jà yìí. Kí sáré nu ṣọ́ọ̀kì ọwọ́ mi. Ṣé rí ẹni tí onítìrí wọn káàkiri tó ní kó lọ máa parọ́ mọ́ olóyè, tó ní kó máa sọ ọ̀rọ̀ kò bá kú gbé, kó lọ máa sọ nípa olóyè, ó ti jáde openly, ó ti wá jẹ́wọ́ báyìí. Mo máa ń sọ fáwọn èèyàn wa, ìwọ tó bá fẹ́ parọ́ máa rò dáadáa. Number one, mọ irú irọ́ tó fẹ́ pa, mọ ẹni tó fẹ́ parọ́ mọ́, ro gbogbo nǹkan tó lè rọ̀ mọ́rọ́ tó fẹ́ pa kó tó pa. Gbogbo ẹ̀dá tó bá ti rú àwọn nǹkan tí mo sọ yìí, ó ṣeé ṣe kó má bá wọn parọ́ mílíọ̀nù láyé yìí. Ẹ̀rù Ọlọ́run bá mi. Ẹni tí mò ń sọ yìí, ẹni tí gbogbo yín mọ̀ ni o, tó jẹ́ wípé òun ni Dúpẹ́ Onítìrí máa ń rán síta, lọ síta kó lọ parọ́ mọ́ Sunday Igboho, jáde síta lọ parọ́ mọ́ Sunday Igboho, ó tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀. Ẹ̀rù Ọlọ́run bá mi. Gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ń fojoojúmọ́ ṣàdúrà fún Chief Sunday Igboho, àdúrà yìí ti gbà. Ẹ̀yin bàbá wa tẹ́ ń fojoojúmọ́ ṣàdúrà fún bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, àdúrà yìí ti gbà. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè wá, tẹ́ máa sunkún, tẹ́ máa ké wípé ẹ̀wọ̀n kan tí wọ́n ṣe fún ọ̀gbẹ́ni, kẹwọ́n bọ́ ṣe ń parọ́ mọ́ ọ̀gbẹ́ni, kẹwọ́n bọ́ ṣe gbá, kẹwọ́n bọ́ ṣe ń ṣàwo, àdúrà yìí ti gbà. Gbogbo àwa ajídétọ̀ tá à ń fi ojoojúmọ́ ayé ìpariwo, àdúrà wa ti gbà. Ìyá mi Adéyẹmọ Ayọ̀mídé, àdúrà yìí náà ti gbà.
àṣírí Onítìrì ti tú, kò sí àmúlùmálà nínú eléyìí, ó clear. Mo máa play audio yẹn fún wa nísìnyí, a máa gbọ́. Ọlọ́run má fi mí ṣe ẹ̀sín, lágbára Ọlọ́run ẹ̀yin ìyá àti bàbá mi tí ẹ̀ ń wò mí, ẹ̀ ní ṣẹ̀sín. Gbogbo ti jẹ́ tọ́lọ́run, ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń wò mí, tẹ̀ ń share show yìí, tẹ̀ ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń love, ẹ̀ ní fọwọ́ gbé ọmọ sí, ẹ̀ tẹ̀ ní gbọ́mọ sí ni. Àdúrà yín ń gbà. Mo ń bá ìyá mi kan sọ̀rọ̀ lọ́sàn-án yìí. Ìyá yẹn ní Ìgbòho onídà àti ìṣògùn àdúrà táwa arúgbó táwa abiyamọ ayé tá à ń fojoojúmọ́ ṣe fún Sunday Ìgbòho ó ju kéèyàn máa ṣògùn lọ. Bí àṣírí yìí ṣe tú ni mo rántí ọ̀rọ̀ tí ìyá yẹn sọ pé èmi ìṣìlèmi àti ìyá yìí gan sọ̀rọ̀ táàdẹ̀ mọ̀ pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀. Wọ́n ti ṣí aṣọ lójú eégún Onítìrì, gbogbo owó tí Onítìrì ń pa olè Ìgbòho, Ìgbòho ń gbowó, Ìgbòho ń ṣe gbá, Ìgbòho ń ṣàwo. Àṣàrà àwọn wèrè ní tó ti ń rùn tó ń fojoojúmọ́ sọ wípé Sunday Ìgbòho ní kó máa bú àwọn. Kábíyèsí Elédùmarè, ọba Àṣàkẹ́ ayé, ọba Àjọkẹ́ ayé, ọba Àṣàkẹ́ ọ̀run. Ọlọ́run ń tó máa jẹ́ kí n kẹ̀yìn sí Ìgbòho ìjọ má jẹ́ kí n rí. Torí ẹni tó bá kẹ̀yìn sí Ìgbòho, ó dàbí ìgbà téèyàn bá kẹ̀yìn sọ Ìgbòho kì í sọ Ọlọ́run, ẹ má sì mí gbọ́, ṣùgbọ́n àwọn èèyàn kan wà tí Ọlọ́run gbà fún. Àṣírí ọ̀dàlẹ̀ kì í bò. Ẹyọ kọ̀ọ̀kan ni àṣírí wọn máa tú ní agbára alálẹ̀. Àmín. Mo fẹ́ play voice note kan nísìnyí. Kábíyèsí Elédùmarè. Ẹ wò ó, Dúpẹ́ Onítìrì ti tọ́nu ayé. Lẹ́yìn tí bá play audio ìtàn máa end show yìí. Ìdí nìyẹn tẹ́yìn ìyá àti bàbá mi tí ẹ gbọ́dọ̀ ṣe jọ nítorí Ọlọ́run. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín. Ẹ bá mi share show yìí. Ẹ jẹ́ kó dé gbogbo ọ̀dọ̀ àwọn tí wọ́n ti fẹnu tẹ́ńbẹ́lẹ́ Ìgbòho. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n ti sọ̀sọ̀kúsọ nípa Ìgbòho. Ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo àwọn tó ń pè Ìgbòho lólè. Ẹni tí mò ń sọ yìí, òun ni striker Dúpẹ́ Onítìrì. Kábíyèsí Elédùmarè. Ẹni tí ó bá ìdí kó ní lọ́kàn pé anything can happen at any time. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká dókè polówó ọjà ká wá padà dé ẹ wá gbọ́ fúlì. Aula Bitter Tea, ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín, èyí tó ní stone nínú, kidney stone, yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́dànù. Òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver, àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a tún máa ṣiṣẹ́ fún heart, ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Aula Bitter Tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga, high blood pressure. Bákan náà, gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán. Ìṣòro ara ríro ń kọ́, egbògi Aula Bitter Tea ní kẹ́ ẹ gbẹlura o. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà, ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden, Manchester, M24 1AB. Tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. Egbògi Aula Bitter Tea, ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀. Pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ìyá àti bàbá wa. Nísìnyí báyìí mo ti ṣèlérí fún yín, mo ní bí bá ṣe dé báyìí mo fẹ́ play audio yẹn ní straight away. Mo dẹ̀ máa tẹ̀lé àdéhùn tí mo ṣe. Náà ẹ jẹ́ kí n lọ gbé audio yẹn síta. Àṣé òótọ́ lọ́rọ̀ àwọn àgbàlagbà tí wọ́n sọ wípé
àgbàdo tí òkú sì máa já àgbàdo, ẹdìyẹ tí òkú sì máa já àgbàdo, ẹ̀dá ẹ̀ máa sọ pé kò lè dá. Ẹ má bínú ìyá mi tẹ́ ẹ̀ fojoojúmọ́ comment wípé mò ń waste data yín, mò ń ṣe gbá, mò ń ṣàwò. Ẹ má bínú nítorí Ọlọ́run. Ẹ mọ̀ pé tá a bá ń ṣe program báyìí, inspiration ni. It's inspiration. Nǹkan tá à ń ṣe tọkàntọkàn ni, kò ń ṣe nǹkan tó jẹ́ pé à ń ṣe nítorí owó. Ẹ jọ̀ọ́ bear with us. Ẹ ṣe gẹ́gẹ́ bẹ̀ sí máa play audio yẹn. Ṣára yín lè gba audio yìí báyìí? Ṣára yín lè gbà ṣá? Ok. Gbogbo yín náà lẹ mọ ohun wọn. Dúpẹ́ Onírọ́ máa tẹ́ káàkiri àgbáyé ni. Àdàbí tí Májàsọ́lá bá ń kàn tí Májàsọ́lá bá kàn mìíràn dà tó bá gbé nǹkan mìíràn dà nílò Yorùbá nation now God bless you. Bóyá náà ẹ jẹ́ kí a tẹ́tí wa bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ jù ìkáwájọ máa ń láìsí. Ìjàkadì èmi ò mọ ibi tí mo ti sọ fún ẹ pé owó yàtọ̀ sí pé òun béèrè owó lọ́wọ́ mi nígbà tí ó fẹ́ jáde kúrò ní jíra lórí fún ọmọ ìdí ẹ̀fọ́ lọ́yà àdéhùn kan tí mo fún náà yẹn tí jáde. Mi ò mọ ìlú orí ìfọdà mi ò ní fọ́ọ̀mù bá ìlú àti ìgbà tí mo ra ilẹ̀ tán tí ó rí pé ọmọ mo lè tèmi. Kí n tó tẹ̀síwájú, arábìnrin tẹ̀ ń gbóhùn ẹ̀, orúkọ ẹ̀ ní Queen B. Ó jẹ́ ẹ̀kan nínú àwọn gbòógì tí Dúpẹ́ Onítìrì máa ń rán níṣẹ́ dé tòrutòru káàkiri. Òun ni striker Dúpẹ́ Onítìrì àti Àjàkáyé. Àwọn ni wọ́n jọ máa ń blackmail Chief Sunday Igboho káàkiri. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí Black Lion ń pariwo pé gbogbo lọ́wọ́ àwọn èèyàn ó ṣe gbá ó ṣàwo, ẹni tí wọ́n parọ́ pé Dúpẹ́ Onítìrì pé Chief Sunday Igboho gbowó lọ́wọ́ ẹ̀ nílé. Ẹni yìí ni wọ́n fi ń parọ́ káàkiri pé Chief Sunday Igboho gbowó lọ́wọ́ ẹ̀, tí ó dẹ̀ jáde láti wá sọ pé irọ́ ló ń pa títí dìgbà tí Ọlọ́run dá wàhálà sáàrin Queen B àti Dúpẹ́ Onítìrì. Inú mi dùn pé ó ti jáde nísìnyí, ó ti sọ wípé Chief Sunday Igboho gbowó lọ́wọ́ òun. Ẹ jẹ́ kí a tún wá tẹ̀síwájú kí a gbọ́ ọ̀pọ̀ tí ó sọ lọ. Ó ṣàlàyé tó pọ̀. Èmi mo dá sílẹ̀ tí mo lè rán nǹkan jọ ń lọ fún rallies tí mo tún dá women's group tí mo dálẹ̀ fún rallies tí wọ́n support mi fún rallies. Gbàtí rally bá tọ́ fún owó kí mo lè ṣe fún àwọn YouTube ní gbogbo fúlàrà kó ní mo lọ́rùn tẹ́lẹ̀ rẹ̀ wọ́n lọ ra ọkọ̀ wọ́n lọ ra youth empowerment ní mo ṣe. Mi ò ní nọ́mbà lọ́wọ́ nígbà tí mo kọ́ lẹ̀ tó yẹ kí. Woman yìí fi iye gbogbo àgbáyé nísìnyí wípé 10 million, 15 million, 20 million táwọn Dúpẹ́ Onítìrì tí wọ́n ń parọ́ mọ́ Igboho láti jọjọ́ yìí pé wọ́n kó fún Igboho. Woman yìí jẹ́ kó máa yí ògbáyé nísìnyí pé wọ́n tó jìnnà sóòótọ́ ni. Bó jẹ́ jẹ́ pé wọn ò jùbọ́n kẹ́gbà táwọn ènìyàn sọ not until ìgbà tí wàhálà tí Ọlọ́run Elédùmarè tó dá wàhálà lẹ̀ sáàárín wọn ló ṣẹ̀ṣẹ̀ wá ń jẹ́wọ́ pé gbogbo wọn tó ń pamọ́ Igboho yẹn kò rí bẹ́ẹ̀ o. Wípé ẹ máa fi etí ní gbọ́ nísìnyí. More than listen, we took about maybe 15 million. So almost 15 million. So we need to go for idiot again. So I don't lose my account. Almost 20 million looking myself. We will go for an idiot. Bàbá mi wà sí Bọ́láríwá sọ pé Ọlọ́run kì í sílẹ̀ yàn alábòsí. Yorùbá nation ló gbọ́ ẹ̀bà. Bẹ́ẹ̀ni, ó ń ṣe ìgbòho ìyàtọ̀ sí owó tí mo fún ìlú. Ẹ máa gbọ́. Ìgbà tí mo kó fún àwọn ìpín òògùn wọn, bàbá àwọn ìjàlè tí àwọn dàrẹ́ tó ní ìdìbò tó kó fún ìdí ẹ̀tọ́ fún ẹgbẹ́. So I don't lose my account. Almost 20 million ní kí n máa sọ.
nínú kó fún àwọn idiot wọn wọ́n ṣe ìlú yàtọ̀ sí owó tí. ṣèbẹ́gbọ́ ó ní àwọn idiot kan tóun fẹ́ empower lòun kówó fún, ó ní Ìgbòho kọ́ lòun kówó fún, ó ní kí wọ́n yé parọ́ mọ́ Ìgbòho pé Ìgbòho kì í jáde, and this is the person tóun fún ara ẹ̀ ti jáde tó ń pé Ìgbòho ló lè sẹ́yìn. This is the person tóun àti nǹkan tá a máa ń sọ nìyẹn wípé ẹ má jẹ́ ká torí èlé ká bọ̀lá jẹ́, bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ mọ́. This is one of the perfect example of that adage fún òwe yẹn. Nígbà táàrin ìwà àti àwọn Dúpẹ́ Onítìrí táàrin yín kún, o ò tú àṣírí yẹn, o ò sọ pé kí wọ́n yé parọ́ mọ́ Ìgbòho. Bọ̀ nísìnyí tí wọ́n wá ṣe the same thing tó ṣe fún ọmọ Yorùbá, wọ́n ṣe fún wọn náà, ojú ẹ̀ wá là fáwọn ará bíi character assassinator ni wọ́n kò sì wá ń jẹ́wọ́. Kéjà máa gbọ́ ohun tó tí ó sọ lọ, ó sọ̀rọ̀ gan-an. Ìgbà tí mo kó fún àwọn ìpín òmọ nígbà ìgbà tó wọn ìjàlè ni tí àwọn directorate bá mi dá sí tí wọn lè dá sí dáadáa ni lady kan ó jẹ́ títí ó lè mọ nọ́mbà ló ṣe wà fún mi ní nọ́mbà ara mi fi àwọn yẹn ara mi dé pẹ̀lú wọn. Tí ó gbọ́dọ̀ láti láwọn ìdílé. Ṣe rí pé kú ibi iná alágbòsí. Ṣe rí pé kú ibi ò sọ oore tí Ìgbòho ṣe fún níbẹ̀ yẹn o. Èrè máa bá yín sọ. Nígbà tí kú ibi àtàwọn ọmọ ẹ̀ tó ń ṣe transaction kí Ìgbòho mọ kọ́kọ́ o. But nígbà tí kú ibi realize pé wọ́n ti gbá òun, ó sunkún lọ bá mi Mrs. Títí connect ẹ̀ mọ́ Ìgbòho. Sunday Ìgbòho dẹ̀ bá rìkọ́bà mọ́tò, mi ìmọ̀ bóyá mọ́tò 5 ni, mi ìmọ̀ bóyá 10 ni, mi ìmọ̀ bóyá ẹyọkan ni, mi ìmọ̀ bóyá 2 ni. Wọ́n ṣàbá rìkọ́bà mọ́tò pẹ̀lú àwọn kọ̀ọ̀kan. Ẹni tó ti ṣoore fún ẹ rí torí pé ní ọwọ́ ẹ̀ mọ́, ó kọ̀ dẹ̀bọ náà torí pé Dúpẹ́ Onítìrí dé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pè lóríṣiríṣi orúkọ tí ó jẹ́, ó jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ẹ parọ́ mọ́, ó lè dákẹ́ bí ipò mọ̀ kọ̀ọ̀kan pa. Ẹ máa gbọ́, Yorùbá sọ pé alábòsí a máa kọ́lé, alábòsí a máa lọ́lá, ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò kí ń da. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Queen Bee. Ṣé kò ṣe ara rẹ̀ ìjọ ìṣẹ̀lẹ̀ yìí? Títẹ̀ ní ṣe náà ní ìpín fún ìgbà náà ra ìjọ nínú sí bí wọ́n sàn ọtí tí ọ̀rọ̀ kò inú ṣubú. Ó pọ̀ ní báyìí Bá sì mọ̀ ju jẹ́ pé kó jù jẹ́ ṣe kó lè mọ àwọn ibi tó ti ṣe èmi. Ó sọ̀rọ̀ ní ìlú ìlú mọ́tò fún àwọn ọmọ ìlú mọ́tò torí báyìí àwọn ọmọ káàkiri láyé ìgbà àwọn ọmọ lọ sí náà àwọn ọmọ tó ilé Fúlàní wọ́n tó ìlú gbélé nínú ìlú mọ́tò náà náà nígbà tí gbogbo ẹ̀ ń ṣe. Inú àwọn ọmọ tó wà nígbà yẹn wọn yóò ti wọ̀ ní bí àdúrà ní ìlú wọn ẹ̀ lọ́rùn tẹ̀ sí ọ̀pọ̀ ti ṣe. ẹ rí i pé Queen Bee inú alágbòsí. Ìwọ mọ̀ pé bọ́rọ̀ ṣe jẹ́ lélẹ́yìí. Wọ́n dẹ̀ ń parọ́ láti jọjọ́ yìí wípé gbòwògbòwò àwọn Dúpẹ́ Onítìrí tiẹ̀ ìwọ àti Àjàkálẹ̀ àrùn wípé Ìgbòho gbowó lọ́wọ́ yín. Ẹ̀ẹ́dẹ̀ lè jáde síta kẹ wá sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ wá dákẹ́ ṣẹ́rù. Bí pé irọ́ táwọn Dúpẹ́ Onítìrí ń pa bí ipò tọ́ ni. Èmi sì máa ń fi òògùn Ìgbòho gba ipe sẹ́ẹ̀. Ìwọ tó bá sọ pé o kó millions of money fún Ìgbòho tàbí o kó 1 kọ́bọ̀ fún Ìgbòho pé gbà má bá wa jà fún Yorùbá Nation jáde síta kó wá sọ. Ṣé rí pé fún ara wúmà yìí náà ló wá jẹ́wọ́ wípé Ìgbòho ò gbowó lọ́wọ́ òun ni. Wúmà yìí dẹ̀ ti dí àjọ ọ̀rọ̀ yìí láti bí àbí èyí ẹ̀
ni wọ́n ti ń fi wúmà ìparọ́ mọ́ Ìgbòho táwọn fún ara wọn náà tí wọ́n lè dákẹ́ tí wọ́n ń sọ̀pọ̀tì àwọn tó sọ pé Ìgbòho gbowó lọ́wọ́ wọn. Òun lọ́wọ́ ń sọ nísìnyí pé the only time táwọn fún Ìgbòho lówó ni ìgbà tó mú Ìgbòho tí gbogbo ọmọ Yorùbá sọ̀pọ̀tì Ìgbòho voluntarily. That is the only time. Àdèmọ̀ bóyá òótọ́ gan ni wọ́n ṣẹ̀lẹ̀ owó sí wọn bóyá arọ́ ni. According to her, and this is the person tó dẹ̀ ti ń blackmail Chief Sunday Igboho látijọ́ yìí. This is the person tí Dúpẹ́ Onítìrì ti ń lò látijọ́ yìí láti fi ba orúkọ Chief Sunday Igboho jẹ́. Ẹ wá ń jáde nísìnyí, ẹ wá ń jẹ́wọ́. This is called medicine after death. Àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ jáde wá jẹ́wọ́. There are still other people like that. Wọ́n pọ̀, irú wọn ni àjàkálẹ̀ àrùn. Mo mọ̀ pé òun náà sì máa wá jẹ́wọ́. Torí pé mo mọ̀ pé Ìgbòho jẹ́ ní 160. Wọn ò jẹ́ ní 1 kọ́bọ̀. Ó kàn parọ́ ni, ó ń blackmail ni. Torí pé ó fẹ́ jẹ́ káwọn èèyàn rí Dúpẹ́ Onítìrì bí èèyàn gidi. Mo má tó sọ̀rọ̀ yìí náà, ara wọn ni. Kó tó di kó ju tiẹ̀ náà là pé wọ́n bàbá bí gbà òun ni nà. O mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn èèyàn gbé ṣe nínú ìrìnàjò. Mo ìdá ó dà nígbà mẹ́gára lè mú ṣe nínú orí tí ó ti ń gba lẹ́yìn tí mi lè gbà ẹ́ jẹ́. Mi lè sọ̀rọ̀ kúkú sí ẹ, mi ò mọ́ kẹ́rẹ́ torí mi ò ṣe ìbàjẹ́ nígbà. Mi lè níyàn lórí. Kí ló dé? Mi ò gbégbó mọ́tò fún mi. Ìwọ́n náà ló lọ screenshot. Tó lọ sẹ́ǹdẹ̀ sí Black Lion tó sẹ́ǹdẹ̀ káàkiri pé mi sí níṣẹ́ ó wọ́n tí mo wà. Tó bá jẹ́ true sister, tó ò bá mọ̀ àpè mi, ṣùgbọ́n to me ni ẹ̀ náà. Torí èmi ò rí rẹ̀ láàbò nígbà tó sọ sí ti wọ́n mú gbogbo ọ̀rẹ́ tó dojú ẹ̀mí tó wọ́n because of killing. O ṣe nǹkan pẹ̀lú o farabalẹ̀ o ti bí lọ́wọ́ o gbọ́dọ̀ o kàn papọ̀. That's exactly what you do and what you have done. Ìtọ́lẹ̀ nínú ibi bá wọn Gani Adams ṣe ní ti bẹ̀rẹ̀ láti ìlú náà. Indian yang Gani Adams itu semua juga nanti Hollywood. Why me? Why you picking on me? Why you yang ni tu dia orang. Cuma proses masih walau bukan tapi proses aja. Dia jadi patron aja. Kali ini. Ẹ̀yin ara yín náà lè máa fún ara yín lóògùn jẹ. Leadership can be like I've been saying. It is a good doing in the future of our nation. But when I have a woman to be like me, I'm going to go to come directly to others. And the level of a lot to come on a bunch. So, Joe, we want to suffer the overcome. Ìwọ tó ń tó ní òkè tí ó káàdì sínú ọmọ ṣé wọ́n ṣe kí ní wọ́n ṣe yìí ṣé nǹkan tí wọ́n gbé dání ṣé olórí gbogbo ẹ̀mí àwọn èèyàn gbé dání. The thing everybody wants to do àwọn ẹlòmíì tó ní wọ́n ti wá bẹ́ẹ̀ ni yánni wọ́n fẹ́ kúrò ní Nàìjíríà wọ́n wà lọ́dún gbàgbọ́. Bọ̀ èyí tó ń lo gbogbo àwọn tó wà sí Nàìjíríà nìkan ni wọ́n ń gbà wọ́n. So me, tí àwọn ọ̀dọ́ tó bí ọ̀dọ́ bí lébi ìtumọ̀ kí àfọwọ́ gbé káàkiri àti ìgbà ẹgbẹ́ bá wà á sọpọ́tù lọ́dà ló dání pọ́blẹ̀mù tiẹ̀. Ó lè expect kí n gbìyànjú kó join ẹni gbogbo movement tó bá dé àwọn ìlú ìwà rẹ̀ wọ́n ti wà mẹ́tìkọ́ àwọn ìlú ìwà rẹ̀ wọ́n ti ìlú àwọn ìwà tí bàbá máa ń jẹ́ òkú lè yí ọmọ ọlọ́pàá padà bàbá sọ ní they can't process it. Wọ́n sọ pé ìdí wọn pẹ̀lú àgbo ìdílé ọlọ́pàá kò sí pé
So why don't you just do your own thing and just go on with your own thing? Leave everybody. Because most those screenshots you do okay. Kí ló gbé jáde? Bó ṣe wà lá, níbi kọlu màmá náà, níbi kọlu black life, níbi kọlu àwọn tó yẹ kọlu for what? Do you know what ló bá tẹ̀lé pé bí ìwà ṣe ìlera kúrò? Adé máa wò mìíràn, yọ̀rá sí ẹni ṣe. Bí ilẹ̀ lè náwó tó tó yìí, wọ́n á ní pé kò sí ìdúkàn nínú ìlera. Ìlera lọ́jọ́ ìrìnà ìgbọ́jú àti ọgbà ẹ̀sọ́ olówó lè lọ sí. Ọlọ́run ló mọ̀ tó sùn. Bí ìbàdàn tẹ̀lé ọmọ Yorùbá ní ìṣẹ́ tó máa lẹ́nu kúrò nílẹ̀ Yorùbá. Àní nínú platform lórí Facebook yẹn lọ, alẹ́ tó dàwó. Adé ẹni tí kò fún wa sí sèrè gbogbo rábà tí mo sọ báyìí. Nínú àwọn ọkọ yẹn, àwọn olóòtú ẹ̀dá ló pọ̀ jù. Ṣùgbọ́n they needed to know about what is going on in this world. Mr. Ṣẹ́gun Yòówó. That's the ìyá àgbẹ̀dún Mary Alfred nìkan ló yọ. Lórí ọ̀rọ̀ ìyàwó ìtìlé, ó dì ní ìyàwó ìtìlé. Mo lè sọ fún ẹgbẹ́ yìí, ó ní mo ní ọ̀rọ̀ rẹ̀. Because we were being asked to appoint the leader. So, what am I to be contending with? I'm too content with him to become people, to become. That's the ìyá àgbẹ̀tún Mary Alfred nìkan ló yọ lórí ọ̀rọ̀ ìyàwó ìtìlé, ó dì ní ìyàwó ìtìlé. But the suffering only when we are there, because we are being asked to appoint the leader. After only when we are doing around the reality, but the suffering only when we are there, because we are being asked to appoint the leader. So, what am I to be contending with? I'm too content with him to become new, to become more. You can't by jump, you can't jump by chance. Even with education, ṣé agbára ni wọ́n lọ sí i? Ṣé lórí ìgbàanì, ṣé lórí àwùjọ ìtajọjá lọ jọlá fi sí lórí ìtàn? Ṣé ẹ̀gbọ́ tí a ṣe sàrátà ṣe 250 million. It's going to go to anything myself. So, Joe, look, I'm not being Salafis, the shame of me, myself. You go to the shame of what of you. Ṣe kọjá ìbálẹ̀ ìgbàgbọ́ ṣe fún yín. Kí ló wá dé tẹ́ fún wọn parọ́ mọ́ Sunday Igboho látijọ́ yìí tó wá jẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀sọ̀ wá jẹ́wọ́? Ẹ ṣàwà láyé ní gbogbo ìgbà tẹ́yìn àtàwọn Black Lion tẹ́ ń gbé káàkiri pé Igboho ń kówó jẹ ó lè Igboho olùbọ̀bá kí tó yè ọ̀fù iṣẹ́ ẹ̀dẹ̀ fún bàbá yẹn ní 160. Àwọn tí ẹjọ́ ń ṣe òmìnira at least àwọn boys tí wọ́n gbowó lọ́wọ́ yín gbà yẹn ipò òmìnira ni wọ́n ń ṣe up to now. Òmìnira ni wọ́n ń ṣe up to now. Tẹ́lẹ̀ fún ara yín dẹ̀mọ̀ òmìnira làwọn ọmọ yìí ń ṣe. Ẹ̀ṣọ́ kọ́kọ́ gbà yẹn náà. Ẹ̀ṣọ́ fáwọn èèyàn páwọn ọmọ tẹjọ́ ń ṣòmìnira ló gbowó lọ́wọ́ yín. Sọ pé àwọn ọmọ olè tí Dúpẹ́ Onítìrì ń tírèènì tí Dúpẹ́ Onítìrì rán káàkiri sọ fún àwọn èèyàn páwọn ni wọ́n gbowó lọ́wọ́ yín. Instead of bí àwọn Black Lion ṣe ń parọ́ tí Ajákàyé ń parọ́ pé wọ́n gbowó lọ́wọ́ yín, tẹ́yìn bá jẹ́ ẹni tó níbẹ̀rù Ọlọ́run ṣèbí gbà yẹn ló jẹ́ kẹ́ ti jẹ́wọ́ pé ẹ wá o lóòótọ́ ni mò ń bá yín ṣe òmìnira o ṣùgbọ́n
bí ìbá yìí ṣe lájọ máa parọ́ mọ́yàn o torí wípé ẹ fẹ́ dàbí èèyàn dáadáa níwájú Dúpẹ́ Onítìrí nígbà yẹn tí ò tí kàn yín lábùkù tí ò tí ní káwọn ọmọ gbà sí fún yín. Dúpẹ́ Onítìrí fún ara ẹ̀ òun ló mú yín bí ọsàn tó fún yín tó sọ yín nù, and that has always been our way. Bó ṣe máa ń ṣe nìyẹn láti ilẹ̀. Tó bá rí èèyàn tó dàbí ọsàn tó kún bí ọsàn tó dùn, á mú ẹni yẹn á fún gbogbo yẹn. Tó bá mú omi ọsàn yẹn tán á ju ẹni yẹn nù bí ọsàn. That has been our way. Ìyẹn jẹ́ nǹkan tá a ti mọ̀ mọ́ tipẹ́tipẹ́. Dúpẹ́ Onítìrí pẹ́ ti jẹ́ tán ní kọ̀ọ̀kan tẹ̀lé ọ́ fún àwọn ọmọ. Lẹ́sẹ̀sẹ̀ wá ń jẹ́wọ́. You are doing the right thing at the wrong time. Torí tó bá jẹ́ pé gbà tí wọ́n ì tí ì lè yí dànù nínú ẹgbẹ́ wọn, tí wọ́n ì tí ì kàn yín lábùkù. Tó bá jẹ́ gbà yẹn lẹ sọ ọ̀rọ̀ tẹ́ sọ yìí, gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé máa respect yín pé yes, they will not say that because they are all thieves. Yes, bàbá mi Ṣẹ́gun Yòókù, you are right. Wọn ò ní sọ bí àwọn ọjọ́ pín owó tí bí ọjọ́ fẹ́ pín owó tí Dúpẹ́ Onítìrí gbà ní. Dúpẹ́ dẹ̀ ti wò pé tí báyìí tèlé àwọn òye jáde lẹ́yọ kọ̀ọ̀kan $1 million tí àwọn ọmọ Yorùbá dá yìí. A máa jọ pín ní o, jẹ́ kí ilé wọn dànù kébì nìkan lè dájú kò tí owó yẹn. Péjà máa gbọ́ lọ. Ìgbà tó nídìí ó pè mí fún. Wílé mi lọ owó mi lọ fún ra kò ní ìkọ̀kan mi ò gbà. Mi ìmọ̀ náà gba bàbá mi máa ń ní tèmi. Mi ì lè fẹ́ mọ̀. Sòrí ọ̀rọ̀ bí ṣe mọ̀ nọ́mbà mi lọ sọ fún ìgbà tó àwọn ìjáde nìyí owó obìnrin náà. Ìgbà yẹn ni pé kí wọ́n tó bẹ̀rẹ̀ wà lọ́wọ́ tó bẹ̀rẹ̀ mílẹ̀ ní ẹ̀kọ́ mílẹ̀ tó 700,000 ẹ̀kọ́ balance owó ilẹ̀ 32 acres. Wọ́n kó 700 sí wọn lọ ní ẹ̀kọ́ mílẹ̀ àti mọ́tò ní kẹwàá rẹ̀. That was 2021. 2021 kò ṣe àná kó ṣe ní ṣùgbọ́n ọ̀nà ṣe wà nítorí ilẹ̀ náà wà. Ẹ máa wò kọ́ o, ṣe rí pé fún ibi ìgò ìṣèyàn dáadáa kí ọ̀nà darí jì mí. Wọ́n sọ bí ipá wọn ni wọ́n gba mọ́tò yẹn fún ara wọn. Ìgbòho ló bá wọn gbà o. Ìgbòho kan náà tí fún ibi wá sọ dèèyàn burúkú lójú gbogbo ayé yìí. Sunday Ìgbòho kan náà ni wọ́n bá wọn ìkọ́gbà gbogbo mọ́tò yìí. Kàwọn mọ́tò tó ń dárúkọ yìí o. Wọn ò sọ pé Ìgbòho ló bá wọn gbà mú. Ọmọ Yorùbá kí ló máa ń ṣe wá náà? Kí ló jẹ́ pé tí atẹ́gùn bá ti fẹ́ sórí báyìí ká máa ṣe bẹ́ẹ̀ ní pé wọ́n sórí rí fún wa ni? Ẹ jẹ́ ká lọ yọ̀ wá yẹn kúrò lára àwọn ọmọ Yorùbá. Kò kì í ṣe ìwà tó bójú mu, kò dá rárá àti rárá. Kí n tó gbàgbé, mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kan. Gbogbo ara wọn ti gbà kan tí Ọmọlúkà jáde tọmọlúkà ní àwọn DSS Ondo State wọ́n invite àwọn. Tọmọlúkà dẹ̀ jẹ́ kó yé wa wípé tí a ò bá tètè pariwo síta gbogbo state ni wọ́n ti máa invite àwọn tó jẹ́ coordinator state. Táwọn DSS àdébẹ̀ ṣe ni máa pick wọn. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé tí wọ́n bá invite everybody tí wọ́n pick àwọn èèyàn wa kò kí ṣe pé ẹni tó bá pick ló máa jáde lọ́fẹ̀ẹ́ bí Ọmọlúkà ti jáde lọ́fẹ̀ẹ́. Now kí ni nǹkan tí wọ́n dẹ̀ ṣe torí ẹ̀yìn báyìí Ọmọlúkà òun ni wípé wọ́n náà wọ́n kọ́ wá ṣe rally l'Ondo State tó ń constitute nuisance tó ń constitute treason and felony. Nígbà tẹ́mi dẹ́ gbọ́ bẹ́ẹ̀ tí mo dẹ̀ mọ̀ lára àwọn tó lead wọn lọ síbẹ̀ ṣé kí dákẹ́ ni? Mo wá pe nọ́mbà ìkọ́nà àwọn tó lead wọn. Mo pe nọ́mbà ẹ̀ sórí social media pé táwọn DSS tó bá nílò ẹni information kọ́ pé ẹni yẹn kọ́ fi àwọn èèyàn ti wá sílẹ̀. Now mo wá pe nọ́mbà Prince Ọbárẹ̀rùn ọ̀rẹ́ wọn kan wá pè mí kí ló dé tèmi fi nọ́mbà Prince sílẹ̀ táwa bá ń ṣe báyìí pé níbi kankan lọ́lẹ̀ Yorùbá. No,
káwọn ọmọ ọlọ́mọ máa ṣẹ̀wọ̀n priest àtàwọn tí wọ́n jọ commit treason. Ṣáwa ni ká lọ fèsì nǹkan tó jẹ kó fèsì. Ṣáwa la bá wọn commit treason. Tẹ́ ń jáde tí ẹ lọ sọ àwọn treasonable statements. Ẹ jọ̀ọ́ mo respect yín gan Mr. Anthony, ẹ jọ̀ọ́ ẹ pé mi dárúkọ yín. Kẹ́rí pé ìjọ tí mo ṣe sùn yẹn tí mo pe nọ́mbà quiz mi pe nọ́mbà yín mo dẹ̀ mọ̀ pé ìjọ lọ síbẹ̀ yìí torí mo rẹ́yìn náà bẹ̀ ní ilẹ̀ pé nọ́mbà yín síta kẹjọ nítorí Ọlọ́run á dákẹ́ fọ̀rọ̀ ẹ̀ lẹ̀ àyàfi tẹ bá fẹ́ fẹ́ lójú tẹ bá fẹ́ jẹ́ kí n máa fojoojúmọ́ máa fi nọ́mbà quiz sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìsọba ẹ̀wọ̀n pé mi jọ yẹn tó sọ fún mi pé ń bó ní sí òṣèlú kíníkan ìgbà tí wọ́n sọ̀rọ̀ kò bá ẹwọ ẹjẹ́ ká lọ pọ́n ara wa lé o kẹjọ́ kí gbogbo wa lọ mọ̀ nǹkan tá à ń ṣe o ara ń kún àwọn èèyàn gan o ara ń kún àwọn èèyàn o ara ń kún àwọn èèyàn gan o ara ń kún àwọn èèyàn o ẹ̀yìn pípù yìí lẹ̀ bí amúfẹ́ǹtì yìí o àbí kẹ́ẹ̀mọ̀ ìyàtàwà ìjẹnu múfẹ́ǹtì yìí tí ìyà olórí púpọ̀ máa ń da tó wá tó máa da múfẹ́ǹtì lẹ́yìn kan wá fún support ẹ wá ẹ̀jẹ̀ mìíràn àwọn mọ̀ ọ́n wà sọ níta gbangba tí gbogbo ẹ̀yin boys tẹ́ẹ̀ lórí tí ìtẹ̀ wà lé kí ẹ̀ lè mọ̀ pé kò ṣe ṣeréṣeré o àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo yín làwọn máa dárúkọ nọ́mbà yín lórí social media kọ́ máa lé yín kiri. Ṣé wọ́n tí olùtìrì àkàbíṣẹ́ ò bá mọ bóyá lọ ni àtẹ̀yìntẹ́ jẹ́ distributor tẹ́ ń pín ọ̀pá káàkiri jẹ́ nígbà lọ́ máa fi dàrú ṣé ẹ̀ ò bá mọ̀ ni ìṣá ìtìsọ̀ yẹn síta tẹjọ́ mọ onítìrì ẹ wá ẹ̀ẹ́dẹ̀ mìíràn wọ ẹ̀ẹ́dẹ̀ mìíràn wọ kẹmọ ohun tá à ń ṣe o kẹmọ ohun tá à ń ṣe gidi gan kẹmọ ohun tá à ń ṣe o kẹmọ iye àwọn tí wọ́n ti kú sórí ṣọ́ọ̀bù yìí orí ṣọ́ọ̀bù yìí àgbòwó kú orí ṣọ́ọ̀bù yìí kẹgbọ́n gbòwó kú orí ṣọ́ọ̀bù yìí gbòwó kú orí ṣọ́ọ̀bù yìí àdògbọ́n kú kẹni tó lọ́wọ́ bá ti fẹ́ ba tiẹ̀ jẹ́ kó má daṣẹ́ gbòwó kú ẹ wá ìwọ̀n wèrè gan náà torí pa àwọn ogun yín jẹ́ ìjẹ sàárà kí ló kọ́ wá ẹ mọ̀ pé yìí tẹ́ ń tẹ́lẹ̀ ìyá ẹ̀yìn gángan lọ tágbò kò kí ń ṣe dúpẹ́ onítìrì gbogbo lọ tágbò ẹ̀yin oníjẹkújẹ tẹ́ ń tẹ́lẹ̀ dúpẹ́ onítìrì kiri ẹ̀yin gángan ni ọ̀tágbò torí pé mọ̀ pé wọ́n nìyá ìpa bọ̀ torí owó tẹ̀ ń rí torí owó tẹ̀ ń gbà torí àwọn tó ń tẹ̀lé ìyá yìí tí wọ́n fún yín lówó. Ẹ̀jẹ̀ má tọ́ ọgbọ́n mi lẹ́nu dẹ́ẹ̀dẹ̀ mìíràn wo kò sẹ́ni tá à ní information ẹnu yín o. Tẹ́bá wò pẹ̀lú máa tírẹ́tà bèbè bá sọ̀rọ̀ tí ò lọ bí ẹ̀yin bí mẹ́ta lẹ ti pè mí nísìnyí tẹ́ ẹ̀ sọ fún mi pé kílé tí màá fi nọ́mbà pè sísà gbogbo ilé ẹ̀ta tẹ̀lé pè mí yẹn kò sí tí mi mọ́ bí tẹ̀ wá mí kò sí tí mi ní fún nọ́mbà ẹ̀ mí a máa pe nọ́mbà yìí sọ máa ṣa gbogbo yín abẹ́ mọ́ tó kàn ní ẹjọ́ la máa jẹ sàárà yín lọ ṣèbí ẹ̀yin tẹ lọ sóńdù ṣé ẹgbẹ́ sọ pé mọ̀ nípa bí wọ́n ṣe lọ àtàkẹ́ Amúlùdú ẹ̀fẹ̀ inú kan ti ń bí ni ṣèbí lára yín ló pé ọ̀pá fáwọn èèyàn tẹ̀lé kọ́ lọ àtàkẹ́ Amúlùdú ẹ̀fẹ̀ ṣé ẹ̀yin kọ́ ni tínú bá bí ni wò ó nǹkan máa bàjẹ́ kẹjọ ọ̀rọ̀ máa jẹ sàárà yín jẹ́jẹ́ ẹjẹ́ ọ̀rọ̀ máa jẹ sàárà yín kẹ́ẹ̀mọ̀ ìyá tí àwọn àtijẹ́ ní múvmẹ́ǹtì yìí tẹ́yìn kọ́ wá torí ìjẹkújẹ tó torí pẹ̀ láì ọkùn
tẹ́yìn kan torí ìjẹkújẹ tẹ́ẹ̀tẹ́ẹ̀lì dúpẹ́ onítìrìkiri tẹ́ẹ̀ sabotage effort àwọn èèyàn. Ẹ má wọrí, ẹ continue, mo fi Ọlọ́run Elédùmarè ìbúra fún yín, ó máa dé stage kan tá a máa gbé formation yín wá sórí social media on a daily basis, tá a lè máa tag DSS, tá a máa tag àwọn Nigerian police force, tá a máa tag Nigerian army, tá a máa make sure kó gbogbo yín pátápátá torí accomplice náà ní gbogbo yín. Tó bá ti gbé yín, ẹ máa provide àwọn ọ̀gá yín tó ní káwọn ọmọlọ́mọ lọ àtáàkì amúlùdún ẹ̀fẹ̀. Yes, it is a treasonable offence. Mọ̀ tó bá gbé yín ẹ wá kẹ má jẹ́ ìṣì ọ̀rọ̀ sọ o, kẹ má jẹ́ ìṣì ọ̀rọ̀ sọ o, ẹ pọ́nra yín lé o, kẹ ọ̀rá wà lórí àpọ́nlé tí mo fún yín bẹ́ẹ̀ yẹn, kẹ ọ̀rá wà lórí àìjẹ́ bẹ́ẹ̀ ẹlòmíràn máa sùn ní ẹ̀fà ìtọ́ máa pọn lẹ̀kùn tó máa wá gbé ó dábùjá adẹ̀tújá kí àwọn òyìn ṣé a ò mọ̀ pé ẹ̀yìn àtàwọn tó lọ àtàkì àwọn olùdó ẹ̀fẹ̀ sáàmù pẹ́jọ́ wà ní ṣé àwọn èèyàn ò mọ̀ pẹ́jọ́ wà ní kẹpọ́nra yín lé o Ìgbòho kọjá yẹn. tí n bá gbórúkọ Sunday Ìgbòho àyà mi ò tún jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù ti mú ẹ ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Ìgbòho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọsí ọmú. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa Aula Bitter Tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Aula Bitter Tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.